Portable baby àtaya ẹ̀ Ọmọbẹ́wàjí gbé ẹ̀la ojú kan fún gbogbo àwọn online in-laws pẹ̀lú orin olóògbé Sikiru Ayinde Barrister. Bí màá tún ṣe máa sọ̀rọ̀ nípa fọ́nrán eléyìí, ẹ dákun ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like ẹ fi ìròyìn sí kọ́mẹ̀ntì kẹ́ ẹ sì máa bá mi share káàkiri orí ayélujára. Ilé ìtàbá kúkú rẹ̀ ní tó sọ̀rọ̀ nípa àwọn olórin tí orin wọn kún fún ọ̀pọ̀ ọgbọ́n òye àtọ̀rọ̀ ìjìnlẹ̀. Tẹ́ni ọ̀hún ò bá ti dárúkọ orin olóògbé Sikiru Ayinde Barrister, àṣepé onítọ̀hún ò dá àyàn mọ̀ nìyẹn. Torí àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ló nífẹ̀ẹ́ orin olóògbé Sikiru Ayinde Barrister pẹ̀lú bó ṣe ṣe wípé orin wọn a máa kún fún àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀, àwọn ọ̀rọ̀ làákàyè tó ṣe wípé a máa síyàn níyè, a máa síyàn ní làákàyè lẹ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀ téèyàn bá ti ń gbọ́ ní gbogbo ìgbà. Àpẹẹrẹ ìrèé tá a rí nínú fọ́nrán eléyìí níbi tí Portable baby àti aya rẹ̀ Ọmọbẹ́wàjí tó ti ń fi orin Dr. Sikiru Ayinde Barrister ṣe ara rẹ̀ dé ní orílẹ̀-èdè Kenya. Ṣé tẹ̀yìn èèyàn mi bá kúkú rántí pé ní kò pẹ́ yìí ni àwọn méjèèjì ṣe kóra wọn síta bíi ọmọ ọjọ́ mẹ́jọ lórí ayélujára. Kódà wọ́n wọ́ra wọn lẹ̀ online pẹ̀lú lórí ọ̀rọ̀ birthday post kan tí Ọmọbẹ́wàjí post sórí Instagram page ẹ̀ eléyìí tó dá ọ̀pọ̀ rògbòdìyàn lẹ̀ láàrin àwọn méjèèjì. Àmọ́ ní nǹkan bí ọjọ́ mẹ́ta báyìí ló fẹ́ dàbí ìgbà wípé ìjámọ̀ ti parí láàrin àwọn couple of the year yìí. Bí ṣàdédé la rí Portable baby ọmọ Ọlálọ́mí tó gbéyàwó rẹ̀ Ọmọbẹ́wàjí lọ́gán ó di orílẹ̀-èdè Kenya láti lọ jayé ẹ̀mí ẹ̀, láti lọ gbádùn ara ẹ̀. Eléyìí gan ló túmọ̀ sí wípé ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ àgbà tó ń sọ wípé ìjà lọ́kọ-láya ṣòro dá sí o. Ẹni bá gbìyànjú láti dá sí àárín àwọn méjèèjì tán bá ń jà, ọ̀rọ̀ ẹni tọ̀hún náà padà wá fi parí ìjà ńgbọ̀n bá dórí ibùsùn. Ọmọbẹ́wàjí aya Portable baby ó rèé o, ó ti fi orin Sikiru Ayinde Barrister páàsì mẹ́sẹ̀gì sí gbogbo àwọn online in-laws. Ó ní gbogbo yín ẹ wá, ẹ lọ́ọ́ fi tiyín ṣe tiyín, ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ ìjà yìí orí mi. Torí nígbà tí mo kúkú bá Portable baby mo bá jìyà, kò sẹ́ni kankan tó rí mi gbà wọ́n. Àmọ́ ìgbà tó wá di pé ọ̀rọ̀ èdèlẹ̀ mo fẹ́ mọ̀ jẹ́ kálukú yín wá ń gbé mu, ẹ fi mí lẹ̀. Ẹbí kò kúkú síbi tí wọ́n ti dáná alẹ́, ọbẹ̀ ló mọ́ ń dùn jura wọn lọ, kálukú àbí tiẹ̀ lára. Ẹ fi mí lẹ̀ jẹ́ ìjà yìí orí mi pẹ̀lú Portable baby. Ó pọ̀ fún Ọmọbẹ́wàjí aya Portable. Àwa náà sì bá a gbà ládùúrà wípé kọ́lọ́run má jẹ́ kí ayọ̀ ẹ̀ kó di ìbànújẹ́. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like ẹ fi èrò tiyín náà sí comment kẹ́ ẹ sì máa bá mi share káàkiri orí ayélujára. Ẹ ṣeun tẹ́ ń wò mí ní gbogbo ìgbà.